òun ni ká máa búra wàláì tàláì mo fọlọ́n búra kọ́dẹ̀ lómi ó tún wúyì tí ọlọ́run ọ̀fẹ́ ara yìí tọ́lọ́run ọ̀fẹ́ ni pé mo fi sánmà méjèèje búra ilẹ̀ tí wọ́n sùn mẹ́ búra gbogbo yìí ọlọ́wọ́ ọ̀fẹ́ o anabi ni man kana halifan falyahlif billahi aw liyasmut gbogbo ẹni tó bá fẹ́ kí wọ́n gbà ń gbọ́ pé àfi kó wọn ó búra ọlọ́run ni é búra o bọ́ ọ bá ti lè fọlọ́run búra anabi ní gbẹnu rẹ̀ dákẹ́ o sallallahu alayhi wa sallam falyahlif billahi aw liyasmut ìbúra téèyàn tiẹ̀ wá ń bú tó ṣe déédéé là ń wí ó búra pẹ̀lú ọkọ̀ ọlọ́run òfìròyìn ọlọ́run búra gbogbo èyí ń wọlé ara àròyìn ọlọ́run tá nábì máa fi búra ni pé walladhi nafsi biyadi mo búra pẹ̀lú ẹni tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ ta ló ń tọ̀hún ọlọ́run náà ni kọ́ló o lè pé wa rabbil káàbà mo búra pẹ̀lú ọlọ́run ọba tó ní kíní tó nílé ọlọ́run tá ń pè ń káàbà àmọ́ má fi káàbà fún rẹ̀ búra bí wọ́n ti jẹ́ dọ́ ọlọ́run ni ẹ̀dọ́ ọlọ́run ni káàbà náà àmọ́ àfi ọlọ́run tó dá ọ tó dá káàbà tó dá gbogbo nǹkan àfi búra bẹ́yàn bá wá ń búra tí ń fọlọ́run búra tí ń fi ròyìn ọlọ́run búra olúwa tún pe attention wa sí nǹkan kan o ó ní wala taj'alullaha urdatan li aymanikum inú ọ̀nà táwọn àlùfáà fi túmọ̀ àyà yìí tí gbogbo ẹ̀ sì bá a mú pẹ̀lú ìlànà bá nẹ́bi ti tú fáwọn sọ̀hábẹ́ ridwanullahi alayhim urdatan li aymanikum níta ń pè ní ọ̀rùbọ̀ ní tí a máa rí repeatedly wọ́n lọ́lọ́run wọ́nu wá ń bí pé èé ṣe àti ìwé àti ìbọ̀ wàláì àti kọ́dà tí ò yẹ kẹ́lòmí ò búra sí wàláì tàláì bìláì summa bìláì lazi la ilaha illa huwa ọ̀dà kí burọ́ máa pọ̀ wala taj'alullaha urdatan li aymani àjọ jẹ́ pé káwọn èèyàn máa mọ̀ pé ní nítorí bá fi mú àwọn alájì pé wàláì ẹ̀ mọ̀ pé olódodo wọn sọ èyí tó yẹ ọmọlúwàbí nù àmọ́ dọ̀rọ̀ ọ̀rọ̀ délẹ̀ tàì délẹ̀ àti tó yá búra àti tí ò yá búra àti tó ṣe pé ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò sí tí wọ́n fi ọ́ ṣe èwo làbúrọ̀ máa fọlọ́n búra ń gbogbo gbà ọ̀dà wala taj'alullaha urdatan li aymanikum ara tuma wala taj'alullaha urdatan li aymanikum eléyìí tiẹ̀ lọ pẹ̀lú sábàbù nùzúlil àyà ìtumọ̀ tó lọ pẹ̀lú kílódé táyà fi sọ̀kalẹ̀ àmọ́ túmọ̀ alukurani ìtumọ̀ àyà kèé ma nítorí ìdí tẹ́ ṣe kíni tẹ́ sọ̀kalẹ̀ o òní fáwọn ọmọ kéwú làwọn àlùfáà fi máa wí píríncípù ńláńlá nù tafsiru ni pé al-ibratu bi'umumi al-lafzi la bi khususi sabab al-ibratu bi'umumi al-lafzi la bi khususi sabab nítorí tí ó ṣẹlẹ̀ ní táyà fi sọ̀kalẹ̀ òun là kọ́kọ́ ń tọ́kọ́ kó sínú tó máa yà ni àmọ́ ǹjẹ́ nǹkan míì náà ó lè wọ̀ o bí túmọ̀ rẹ̀ bọ́ bá wọlé bẹ́ẹ̀ kọ́dà nú èdè àbí nú pàtàkì jùlọ bá Nábì ti tú sallallahu alayhi wa sallam ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ táyà yìí fi sọ̀kalẹ̀ ó ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábì Ànábì méjì radiyallahu anhuma Abdullahi ibn Rawaha radiyallahu anhu àti Bashir ibn Nu'man Bashirun ibn an-Nu'man àwọn méjèèjì mọ̀lẹ́bí ni wọ́n torí pé ìyá tó bí Bashir ibn Nu'man bá ti rí kanú hadithi mi hadithi la tushhidni ala al-jawr ó ṣẹlẹ̀ láàrin Bashiru àti bàbá rẹ̀ an-Nu'man àti ya Bashiru kí ló kọ ya Bashiru náà hadithi náà Amratu bintu Rawaha Amratu bintu Rawaha àwa ni Abdullahi ibn Rawaha
a jẹ́ pé àbúrò ya Bashiru nítani Abdullahi ibn Rawaha tòun ti bí wọ́n ti wá jẹ́ fámílì tó tí wọ́n súnmọ́ra wọn tó yìí náà èdè ayédè wá ṣẹlẹ̀ láàrin wọn láàrin Abdullahi ibn Rawaha àti Bashiru ibn Nu'man radiyallahu anhum ajma'in fahalafa Abdullahi ibn Rawaha Abdullahi ibn Rawaha inú bí lọ́ba bínú pé ntí Bashiru dánwò yìí òun búra ló kọ Ọlọ́run òun rẹ̀ ò tún lájọṣepọ̀ kan mọ́ òun ò ní dọ́dọ̀ rẹ̀ mọ́ òun náà ó sì má dé ọ̀dọ̀ tòun náà mọ́ ó sì búra bẹ́ẹ̀ pé wallahi òun fọlọ́n búra o lẹ́yìn eléyìí tí Bashiru ti ṣe yí o òun ọ̀ bá a ṣe mọ́ òun náà ó sì má bá òun ṣe mọ́ àmọ́ kí ló lè farú ọ̀rọ̀ báyìí òun ní bínú òun là Nábì fi ń kìlọ̀ fún wa pé la taghdab mùsùlùmí má bínú má jọ ń bínú gbogbo ẹni ó bá bínú lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ kọ́dà bí ọ̀sọ́ ta ọ̀nà kábàámọ̀ Abdullahi bin Rawaha náà kábàámọ̀ pé kí ni mo wí ìní bá mùsùlùmí ṣe mọ́ èmi rè ò ní kíra wa mọ́ torí kíni àmọ́ excuse tí Ibn Rawaha Abdullahi bin Rawaha rò pé òun ní jọ náà wọ́n ní Ibn Rawaha wá ń pé kásà òun ọba sì máa bá Bashiru ṣe padà nísìnyí o àmọ́ òun ti pé kíni òun ti ní kíni wallahi òun ti búra pé òun ò ní bá a ṣe mọ́ àmọ́ òun ti regret tóun wí bí e bá ṣe torí wallahi tóun ti wí òun ọba máa bá Bashiru ṣe padà ǹjẹ́ léyìí tó ní excuse ètò mọ̀ntàyà yìí fi sọ̀kalẹ̀ pé ẹ má jẹ́ kí mo ti fọlọ́n búra kọ́ wá jẹ́ pé òun ní ọ̀jẹ̀ obstacle láàrin yín àti ntẹ́ ẹ mọ̀ pọ́ yẹ kẹ́ ẹ ṣe tọ́lọ̀ ń fẹ́ kí ni tọ́lọ̀ ń fẹ́ òní kí wàá ti mùsùlùmí ọjọ́ máa ṣe kọ́dà bíjà bá ń bẹ láàrin yín ẹ parí ẹ èyí tọ́lọ̀ ń fẹ́ nù ǹjẹ́ excuse wa ni pé ìbáṣe wa máa bá wọn ṣe o àmọ́ mo ti ní wàláyé àníjọsìn má olùwọ́ba ní kàlà kò rí bẹ́ẹ̀ ẹ má sọ ọlọ́run di obstacle láàrin ẹ̀yin àti dáadáa tó yẹ kẹ́ ẹ ṣe kíni tó yẹ kẹ́ ẹ ṣe nípa pé ẹ ti fọ ọlọ́run búra gbogbo wọn náà tó ń pé ẹ dákun ẹ má dá sí i mo ti fọ ọlọ́run búra pé ìjà wọn ò ní parí kí ni ó parí mbẹ ìjà lórí ayé kí ni ó parí kí lẹ́nìkan ṣe fún ọ tí wọn ò ti ṣe ń tójú bẹ́ẹ̀ lọ fẹ́ nìkan rí láyé yìí náà kí lẹ́nìkan ṣe fún ọ bẹ́ẹ̀ mi rẹ bá gùn tó ò ní padà rí pé tí wọ́n ṣe fún ọ yìí kéré nínú tí wọ́n ṣe fẹ́ lómi èyí ń lọ́wọ́ ajó kó bọ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ojúmọ́ tí ń bá mọ́ ń bẹnu hadithi pé olúwa máa sọ ìkẹ́ rẹ̀ kalẹ̀ yọ wá ní kí wọn wo àwọn méjì tí wọn ń jà bí wọn bá parí ìjà kíkẹ́ náà tọ́ sí wọn bí wọn bá parí ìjà Ọlọ́run ó mú kẹrẹ lọ́wọ́ èyí ni wọn tẹrí gbà torí náà kìí ṣe excuse pé ẹ má bínú ìbá lọ kí wọn o àmọ́ mo ti ní wàláhì ní délé wọn mọ́ kódà lọ́kọ àtìyàwó yá mo ti ṣe wàláhì pé ní gbà padà mọ́ gbàyàwó rẹ padà báyìí bá ń bẹ láti gbà á padà wala taj'alu Allaha 'urdatan li aymanikum ẹ má jẹ́ ọjẹ́ pọ́lọ́hún nípa pé ti fọlọ́hún búra èyí ò ní ọ̀wà kọ́dí yín láti ṣe ń tẹ́ ẹ mọ̀ pé ìtọ́lọ́hún fẹ́ ni. àmọ́ o wala taj'alu Allaha 'urdatan li aymanikum an tabarru وإيش وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم Olúwa ní ẹ má jẹ́ jẹ́ pé mo ti búra mo ti fọlọ́n búra ni ò ní jẹ́ ṣe dáadáa mo ti fọlọ́n búra ni ò ní jẹ́ bẹ̀rù Ọlọ́run mo ti fọlọ́n búra ni ò ní jẹ́ ṣàtúnṣe tó yẹ ọ wà láàrin ẹ̀yin àtàwọn èèyàn kò rí bẹ́ẹ̀ o àmọ́ kí la máa ṣe
Olúwa bá fi Ọlọ́run búra kìí ṣàwàdà o kéèyàn máa wá pé wọ́n ti ní béèyàn bá búra bó bá sì padà rí pọ́ yẹ kóun ó ṣe tí òun lòun ò ní ṣe yìí kọ́ máa ṣe lọ ẹ ó ṣe àmúni tó fi tánràn ìbúra tó bú èyí ò ní kéèyàn ó béèrè pé ẹ dákun mo ti búra pé mi àti lámàyà ní kíra wa mọ́ mo ti wá gbọ́ pé Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ ká máa kíra wa ọ wá béèrè pé kí ni í ṣe tí mo búra pẹ̀lú ọkọ̀ Ọlọ́run tó jáde lẹ́nu rẹ̀ ni tó fi rìmúvù rẹ̀ kúrò lọ́rùn ààrẹ ọgbọ́dọ̀ rìmúvù ẹ̀ o Ọlọ́run èso bá àwàdà tá a máa wá búra lóko ẹ̀ tá a máa búra lóko ẹ̀ tí ò ní sí nǹkan kan tí ó fà lẹ́sẹ̀ kò rí bẹ́ẹ̀ àmọ́ ká mọ̀ pé one kìí ṣe excuse ni pé ntí òjé máa ṣe dáadáa ntí òjé máa báyẹn ṣe ntí òjé máa kí lámọ́yìn máa ní pé mo ti búra pé èmi rò ní kíra wa mọ́ ẹ kíra yín àmọ́ wà á tánràn ìbúra ló kọ́ Ọlọ́run èyí ń ló fi mọ̀ pé kìí ṣàṣà dáadáa kọ́rọ̀ délẹ̀ tà ìdílẹ̀ kéèyàn ó ti máa ṣe wà láàyò máa fọlọ́n búra nítorí pé ọ̀ràn ni téèyàn máa tán ọ̀ràn ni o èyàn sì gbọ́dọ̀ tán gbogbo ẹni ọba fọlọ́n búra ọ̀daràn àfi kọ́ tán ọ̀ràn yìí kó sì tán ọ̀rọ̀ yìí lọ́lọ́run fẹ́ kọ́ wá ṣe tí Ọlọ́run ò ní ṣe ni tọ́ jama mùsùlùmí kí la máa wá ṣe èyí ń bẹ nínú àyà mi nínú alukur'ani àyà alukur'ani alkarim wọn a máa túmọ̀ ara wọn ni ntọ́lọ̀ ń wíńbì kan àlàyé rẹ̀ ó ti ṣe ń bò míì ẹ̀rí bẹ́ẹ̀ yẹn bá búra pé wọn ò ní ṣe nǹkan kan mọ́ tó padà wá rí i pé kó ṣe é lọ́dà Olúwa bá ní la yu'akhidhukumullahu bil-lagwi fi aymanikum walakin yu'akhidhukum bima 'aqqadtum fakaffaratuhu it'amu 'asharati masakin min awsati ma tut'imuna ahlikum aw kiswatuhum aw tahriru raqabah faman lam yajid fasiyamu thalathati ayyam la yu'akhidhukumullahu bil-lagwi fi aymanikum al-lagwu min al-ayman òun làwọn tí ó kàn jáde lẹ́nu yàn téèyàn ò gbèrú ẹ̀ nínú àwọn àṣà àwọn elédè kan nínú àwọn Lárúbáwá ọmọ àwọn náà la ní a bá sọ̀rọ̀ wọn ní la wallahi bala wallahi wọn ò fáwọn ń búra o àwọn kan ń sọ bí ìgbà téèyàn ń ṣe kíni bí ìgbà téèyàn ń sọ̀rọ̀ Ọlọ́run léyìí tí tó bá rí bẹ́ẹ̀ Olúwa mú yín sí o àmọ́ gbogbo ń tẹ́ bá dà níyàn pé àní ní ṣe nǹkan báyìí àbí ń ṣe nǹkan báyìí mo sì fọlọ́n jẹ́rìí mo fọlọ́n búra èyí ń dọ̀ràn o fakafaratuhu kí lèyàn fi tánràn rẹ̀ Olúwa sọ nínú al-Qur'an al-Karim it'amu 'asharati masakin òun ni kẹ́ fún àwọn aláìní ẹ fún àwọn mẹ́wàá ló ń jẹ àwọn tẹ́bi ń pa aláìní àbátẹ́wọ́ gbọ́rẹ́ gbogbo ẹni tó bá tó lẹ́tọ̀ọ́ sí pé ẹ fún wọn ló ń jẹ ọ wá mẹ́wàá nínú irú wọn bẹ́ẹ̀ ó fún wọn ló ń jẹ tó yó wọn inú àwẹ̀ láwà yìí ó lè ṣe sínú fún mẹ́wàá nínú àwọn tí ò rí oúnjẹ jẹ torí pọ̀ ṣẹ́ wà láàyè pò ní ṣe nǹkan kan mọ́ ó sì padà rí i pé kó o ṣe òun lọ́lọ́run fẹ́ Olúwa bá ní má jẹ́ yín wọ́n jẹ́ excuse fún ọ o tọ́ ma wá wà lábẹ́ bínú Ọlọ́run lọ títí remove ọ̀ràn yìí kúrò lọ́rùn ààrẹ pẹ̀lú pé kíni kọ́ fáláì ní mẹ́wàá ní oúnjẹ Olúwa wa nírò oúnjẹ tẹ́ fún wọn o min awsati ma tut'imuna ahlikum irú oúnjẹ tó dáa tẹ́ ń fún àwọn èèyàn yín jẹ tẹ́ ń fún fámìlì yín jẹ irú ẹ̀ náà lèyàn fi ṣe kàfàrà o gbogbo ẹni tí ń jẹrẹ sí ń lé tọ́wá di pé a fẹ́ tánràn àbá fẹ́ yọ jáká lọ́wọ́ ni wọ́n máa lọ béèrè ló wọ́n ń ta gàrí Olúwa ní orí bá wọn min awsati ma tut'imuna ahlikum ọba ìpè gàrí lẹ́ ń fún àwọn fámìlì yín mu ẹ lè fi gàrí ṣe kàfàrà àmọ́ bọ́ba ìpè ráìsì ní fámìlì yín jẹ bẹ́ẹ̀ bá san ìtanràn náà kí lẹ́ẹ̀ fi ṣe tanràn òun náà ní ráìsì o aw kiswatuhum
Olúwa níbẹ̀ bá ṣe yíhun aw kiswatuhum ẹ lè dá sọ sí wọn lọ́rùn àwọn mẹ́wàá yìí ọwọ́ jálàbí àtọ́ da ọ̀ràn mẹ́wàá fún wọn àbí kọ́ ọ̀ràn bùbá àti ṣòkòtò ń bí wọ́n bá ti ń wọ bùbá àti ṣòkòtò bí ọ̀dọ̀ ti wáyà yín ọ̀ràn fẹ́yàn mélòó kìí sàwọn tó lówó tí wọ́n ra sọ o àwọn mẹsàkínù lọ́lọ́ ń pé o ọ̀ràn sọ fẹ́yàn mẹ́wàá wọ́n náà rí pọ́nrán ni látàrí kọ́ ṣẹ́ wàláì kìí ṣe ń tó kéré o. aw tahriru raqaba àbí bọ́ bá ṣe pé gbà tí ẹrú ń bẹ ní owó sùn ẹnìkan tí ń bẹ lóko ẹrú pé mo fẹ́ ṣe kàfàrà pé mo búra lóko ọlọ́run ọ̀sọ̀ ọ̀dọ́mọlúàbí gbogbo iye tí wọ́n bá láwọn gbà ọ̀sán àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun là fi tánràn pa búra lóko ọlọ́run ẹlòmíì ó ti máa pé ààwẹ̀ ń kọ́ torí tóun ti mọ̀ ní pé lọ́ọ́ gbà ààwẹ̀ mẹ́ta kò rí bẹ́ẹ̀ o níta fi tánràn pé abúra ọ̀yànjú òun ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kí ni nǹkan mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ẹ̀kan sí fún aláìní mẹ́wàá ní oúnjẹ àbí kó dáṣọ sí aláìní mẹ́wàá lọ́rùn àbí kó bọ́kùn lọ́rùn ẹrú ẹyọ̀kan péré lẹ́yìn gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí lÓlúwa ṣẹ̀ṣẹ̀ wá ní faman lam yajid fasiyamu thalathati ayyam ẹni tí ó bá wá rí àbí tí ó lágbára mẹ́tẹ̀ẹ̀ta yìí èyí ń lọ tó wá kan gba àwẹ̀ mẹ́ta o a jẹ́ pé kèétí kan àwẹ̀ bọ́lọ̀ ń bá mọ̀ kó lówó tó fi fún èèyàn mẹ́wàá ló ń jẹ kò tí ì kan àwẹ̀ bọ́lọ̀ ń bá mọ̀ kó lówó tó fi raṣọ fún aláìní mẹ́wàá kò tí ì kan àwẹ̀ bọ́lọ̀ ń bá mọ̀ kó ní àsìkí tó fi bọ́rùn okùn lọ́rùn ẹrú àmọ́ bọ́lọ̀ ń bá rí i pé ọ̀ lágbára mẹ́tẹ̀ẹ̀ta yìí fasiyamu thalathati ayyam ìgbà wọn ló tó kan gba àwẹ̀ ọjọ́ mẹ́ta ẹ dákun àtàwẹ̀ ọjọ́ mẹ́ta àti fẹ́yàn mẹ́wàá ló ń jẹ àti raṣọ mẹ́wàá séèyàn lọ́rùn àti bọ́kùn lẹ́rùn ẹrú ọ̀ràn ni tá ń fi bọ́rẹ̀ lọ́rùn ìwọ ló fi bọ́rẹ̀ lọ́rùn o látàrí pé èèyàn kúndùn kọ́sà máa pé wallahi tí mo wí mo búra ló kọ ọlọ́run bí ọba rí bẹ́ẹ̀ mọ́ àbí mo búra ló kọ ọlọ́run ní ṣe nǹkan báyìí tó ọba padà fẹ́ ṣe é àbí kò ṣe kan nu mẹ́tẹ̀ẹ̀ta yìí o bọ́ ọba wa lágbára ọwọ́ àgbà àwẹ̀ ọjọ́ mẹ́ta bólúwa ti ṣe é lófin lọ torí náà wala taj'alu Allaha 'urdatan li aymanikum an tabarru wa tattaqu wa tuslihu bayna an-nas wallahu sami'un 'alim ọlọ́run ní gbogbo èyí tá a wíyé o ẹgbà polówó ọba tí ń pa yín láṣẹ ọba tó gbọ́ ọba tó mọ̀ ni o àti búra tẹ́nìkan gbọ́ tẹ́nìkan mọ̀ olúwo ọba tí ẹ̀ ń fowókọ rẹ̀ búra sami'un 'alim ọba tó gbọ́ ni o ọba tó mọ̀ ni o ọlọ́nkọ́ mọ́sá sàmọ́nà ẹnì kọ̀ọ̀kan wa gbélé ìta gbọ́ lónìí náà pẹ̀lú àwọn adájọ́ òfin ẹ̀sìn tó kó sínú àtèyí tó ní í ṣe pẹ̀lú ìbálòpọ̀ láàrin lọ́kọ-láya àtèyí tí ó ní í ṣe pẹ̀lú ìmọ̀ búra ló kọ ọlọ́run àti kí la fi tẹ́ràn bẹ́yẹn bá ṣe èsì búra tó padà wá rí i pé tóun lóun ò ní í ṣe ó yẹ kóun ó ṣe ọlọ́mọṣà sàmọ̀nà gbogbo wa gbogbo ètò ọlọ́nfẹ́ àṣe ọlọ́njà lè máa ṣe èyí tí ọ̀fẹ́ ọlọ́nkó gbé wa jìnnà síbẹ̀ هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحابته